أينما كنت وأوصاني بالصلاة حياكم الله. الرحمن الرحيم. إداكم إمام بن سمي أفوا عبد الله إداكم شيء وان كله بابا gba mọ́lẹ́gbẹ́ Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. آمين يا الله. ẹni tí ògo lé ìmí tí ò bá jọ lójú ẹ sọ fún wa fa bẹ́ẹ̀ pọ́n máa lé ní. bàbá mọ́lẹ́gbẹ́ ògo méjì ló wà. àwọn ògo kan bẹ ògo àpèsìn ni wọ́n. àwọn ògo kan bẹ ògo àmúsìn ni wọ́n. ìràwọ̀ mẹ́ta ló sì wà. ẹ dákun àfáwà Abdullahi ńkọ́ ẹ dákun mo nídìí wọ́n jókòó akin sọ pé kọ́lá ìní Abdullahi àtàní àkìtàbà. kọ́lá ìní Abdullahi àtàní àkìtàbà. bàbá wa Abdullahi dákun ẹ̀ mọ̀ bàyí mo fẹ́ fi ṣe kalimatul wajiza. waj'alani nabiyya. ẹ dákun ẹ má ti náwó. waj'alani mubarakan aynama kuntu. ẹ dákun. وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. bàbá wa àgbà mẹ́lẹ́gbẹ́ mo sọ̀rọ̀ kẹlẹ́ dẹ́njọ́ ní mo ní ẹni tó bá ní ìwánu ọmọ kò ní gbàdúrà ká kú. bẹ́ẹ̀ni. bàbá mẹ́lẹ́gbẹ́ oníkẹ́tì máa fi sìkẹ́lì mọ́tòlù wàjíza àfa mo ti jókòó síbẹ̀ yẹn látẹ̀kan mo wá ń láhàdọ̀ wọn mo ń wo tí wọ́n ṣe ń ṣo harkat. bàbá mọ́lẹ́gbẹ́ mo bá ń dúpẹ́ kan fọlọ́hún wọ́n ní man aṣa min gọ́ìrì àbùná ìtùwárí sùkù. man aṣa min gọ́ìrì àbẹ̀ná ìtùwárí sùkù. bàbá wàládùn níyàs ọ̀rọ̀ mi náà nù o. àdọ́hàmà kọ́dà wà lẹ́ọ̀kẹ́ ànàmú jíta hídà. gbogbo abiyamọ tí wùwà àfáyín náà bá ń wù ń kalẹ̀ ìwọ náà tẹ́wọ́ tiẹ̀ náà. أدوها قد هوى لو كان مجتهدا. bàbá mẹ́lẹ́gbẹ́ àdúrà kan tí mo fẹ́ ṣe fún àfa táyé bá fẹ́ dẹ́yẹ̀wò ń gbà mí ọ̀nà mẹ́ta náà máa ń gbà sàṣìyàn. Allah. wọ́n ní ẹja sí mọ́nú ilé ká gbójú lọ́wọ́ rẹ̀. La ilaha illallah. àfa wa Abdullah wà lẹ́ẹ̀dùn mí lónìí púpọ̀ àwọn ọ̀dọ́ ò mójútó kéwú mọ́. Wallahi bàndìrí náà mójútó. àfa wa Abdullah tẹ́ fi lu ayé yín tán táwọn èèyàn bá ní ká sí mọ́nú ilé ká gbójú lọ́wọ́ yín ká sọ yín dàrọ kò ní mú yín. Àmín. Àmín ya Allah. àwọn abiyamọ ò sàmì ẹ̀. Allahumma àmín ya Allah. àdúrà ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ṣe fún àfa wa Abdullah ó náà ni wípé ní bára ayé tó bá fẹ́ ṣàṣìyàn wọ́n ní ẹja sọ́ọ́dì wèrè àfa wa Abdullah bàbá wo wèrè sí kò ní kàn yín. Àmín ya Allah. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ó náà ni pé tára ayé tó bá fẹ́ ṣàṣìyàn wọ́n ní àfa Abdullah ọ̀nà tá a gbà ṣàṣìyàn náà ni wípé ní bá a ṣe ń wọ̀ ọ́ yìí á pògo rẹ bàbá ṣe ànukun ńlá pé á pògo rẹ báyé bá gòsín kò ní jẹ́ tẹ̀yìn. Àmín ya Allah. akin bá mi ṣe wáyé yamkuru bika alladhina. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. bàbá wa àgbà mọ́lẹ́gbẹ́ ẹ dákun ẹ má bínú sí mi 1 minute mi tó ṣẹ́kù tí mo fẹ́ lò nǹkan méjì lọ́lọ́run ṣe fún tọ́lẹ̀ ń sábà fún àwọn wàlíyù mi ọlọ́run fún yín ní oríire ó tún wá fún yín nínú re kí ni wọ́n ń pè lóríire oríire náà ni kíyàn kọ́lé kíyàn ga mọ́tò kíyàn nílẹ̀ kíyàn ní gbogbo ẹ̀ oríire nu o tó o bá nínú re tó fi lò lójú ayé rẹ gbogbo nǹkan tó ní yóò parẹ́ bàbá mọ́lẹ́gbẹ́ ọlọ́run wá fún yín lóríire ọlọ́run tún wá fún yín nínú re mọ́ àbí ọlọ́run náà àánú rẹ̀ kó má gba méjèèjì kúrò lọ́dọ̀ yín. Àmín ya Allah. ẹ bá mi wí fún bàbá mọ́lẹ́gbẹ́ pé bàbá mọ́lẹ́gbẹ́ kẹ́mi ogun. kẹ́mi ogun. abiyamọ nìkan mo fẹ́ jú kó bá mi wí. ẹ̀jẹ̀ òní tásìyìn lọ́pọlọ. bàbá mọ́lẹ́gbẹ́ kẹ́mi ogun. ẹ̀jẹ̀ òní tásìyìn lọ́pọlọ. abiyamọ ní ó sọ wákà yẹn pé bàbá mọ́lẹ́gbẹ́ kẹ́mi ogun. ẹ̀jẹ̀ òní tásìyìn lọ́pọlọ. bàbá mọ́lẹ́gbẹ́ kẹ́mi ogun. ẹ̀jẹ̀ òní tásìyìn lọ́pọlọ. bàbá mọ́lẹ́gbẹ́
Ọmọlẹ́gbẹ́ kẹ́mi ogun gígùn ẹ̀mí ẹ̀yìn ló jẹ wá lógún Sàtìyà dákun má gbàfẹ́ ní bọ́dí láti rí náà pẹ́mí yóò ní gùn. Bàbá Ọmọlẹ́gbẹ́ kẹ́mi ogun ẹ̀jẹ̀ òní tásì yín lọ́pọlọ. Bàbá Ọmọlẹ́gbẹ́ kẹ́mi yín ogun ẹ̀jẹ̀ òní tásì yín lọ́pọlọ. Bàbá Ọmọlẹ́gbẹ́ kẹ́mi yín ogun ẹ̀jẹ̀ òní tásì yín lọ́pọlọ. Kẹ́mi yín ogun ẹ̀jẹ̀ òní tásì yín lọ́pọlọ. Bàbá Ọmọlẹ́gbẹ́. Naam, sallu ala nabiyil karim. Ẹ dákun